Dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín. Ẹ jọ̀wọ́ ẹ wá nǹkan fìdílé kí a jọ gbádùn ìròyìn lérèfé tòní láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ìròyìn eléyìí ló gbé jáde síta wípé àwọn agbébọn adàlúrú tí wọ́n wọ aṣọ ológun ni wọ́n kọlu ilé-ìwé ìjọba ti Government Secondary School ní ìlú Ìlúkè agbègbè Borno ìjọba ìbílẹ̀ Kabba Borno ní ìpínlẹ̀ Kogi tí wọ́n sì pa ènìyàn 3 nínú ìkọlù búburú náà. Olùgbé ìlú kan ló ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ aburú yìí bẹ̀rẹ̀ ní wákàtí òwúrọ̀ ọjọ́rú èyí tí wọ́n sọ àwọn olùgbé agbègbè náà sínú ìbẹ̀rù ìpayà nígbà tí wọ́n pa ọ̀gbẹ́ni Gani Anífowóṣe igbákejì olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ ti ìjọba pẹ̀lú àwọn olùgbé 2 ti ìlú yìí. Àwọn ènìyàn wá ń ké sí ìjọba àpapọ̀ láti tètè dá sí ètò ààbò ìlú náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Aṣojú ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin tí ó jẹ́ olùdíje fún Nnewi Àríwá ti Gúúsù àti ti agbègbè Ekwusigbo àpapọ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress Òbúníkè Ọ̀háìgbù, ẹni tí wọ́n tún máa ń pè ní Nwamisi, ti sẹ́ ọ̀rọ̀ ẹ̀sùn tí ó so pọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sùn wípé Peter Obi san rìbá láti fi jáwé olúborí nínú ètò ìdìbò alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹgbẹ́ wọn. Ọ̀háìgbù sọ̀rọ̀ yìí láti fi tako ẹ̀sùn ọ̀rọ̀ tí olùṣeré orí ìtàgé àti olóṣèlú Kenneth Okonkwo sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú iléeṣẹ́ móhùnmáwòrán Channels wípé Ọ̀háìgbù fi ìwé àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òun tí ó sì tú àṣírí àwọn owó rìbá tí àwọn olórí ẹgbẹ́ san àti Peter Obi láti fi gbégbá orókè nínú ètò ìdìbò alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún kún inú ìwé ìròyìn Daily Post. Àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú Accord Party ni wọ́n farapa yánnayànna ní ọjọ́rú lẹ́yìn ìgbà tí gómìnà Adémọ́lá Adélékè, ọmọ ìyá rẹ̀ obìnrin olóyè Modúpẹ́ Adélékè, olórí àwọn òṣìṣẹ́ Kazeem Akinleye àti àwọn òṣìṣẹ́ ọ̀gá àgbà ti ìjọba ìpínlẹ̀ ṣubú nígbà tí orí òkè tí wọ́n dúró sí láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ dáwó lulẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà ti ìjọba ìbílẹ̀ Orí-Adé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ìjọba ìpínlẹ̀ Edo ti pàṣẹ ní kíákíá láti tí àwọn iléèwé 3 kan pa ní ìjọba ìbílẹ̀ Àkókò Ẹdó ní ìbámu pẹ̀lú pípeléke tí ètò ààbò tó mẹ́hẹ fi ìgbà gbogbo di púpọ̀ sí àti ìbẹ̀rù pé kí àwọn ajínigbé má bàa tún lọ jí àwọn akẹ́kọ̀ọ́ jí gbé sá lọ. Ìjọba ìpínlẹ̀ náà tún wá ṣe àfikún ọ̀rọ̀ wọn wípé àṣẹ yìí tí àwọn pa wá láti fi dáàbò bo akẹ́kọ̀ọ́, olùkọ́ àti àwọn òṣìṣẹ́ iléèwé lápapọ̀. Àwọn iléèwé 3 náà ni Ososo Grammar School Ososo, Ososo Comprehensive High School Ososo àti Makeke Secondary School Makeke. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn Leadership. Olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP, Ọmọọba Adéwọlé Adébáyọ̀ ti tako ìgbésẹ̀ ètò aláríyànjiyàn lórí pé kí ààrẹ bẹ̀rẹ̀ sí ní lo ọdún 6 lórí àga àlééfà. Ó wá ṣàlàyé síwájú wípé ó jẹ́ ohun ìdènà èyí tí yóò ṣí ọkàn ilẹ̀ Nàìjíríà kúrò lórí ṣíṣe ìjọba dáradára àti ìpèníjà ìjọba àwarawa. Ó sọ ọ̀rọ̀ yìí lórí ètò kan ní orí ẹ̀rọ móhùnmáwòrán wípé kì í ṣe lílo ọdún pípẹ́ ní ipò ààrẹ ní ìṣòro ilẹ̀ Nàìjíríà bí kò ṣe ṣíṣe ètò ìdìbò tó dára, jíjẹ́ kí ọrọ̀ ajé wa ṣe é mú yangàn, níní ètò ààbò tó dára ní kí ó jẹ́ ìkókáyà àwọn ènìyàn àti ìjọba síwájú ètò ìdìbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn This Day. Àjọ International Monetary Fund IMF ti gbé àkọsílẹ̀ jáde wípé àwọn ènìyàn tí ìyà àti ìṣẹ́ ti bá múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu ní ilẹ̀ Nàìjíríà ti lọ sókè sí ìdá 63 nínú ìdá ọgọ́rùn-ún 63%, bí ó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe àkọsílẹ̀ èrè nínú ètò ọrọ̀ ajé tí ó ti ń padà bọ̀ sípò lábẹ́ ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC Peter Obi ti tú ẹ̀dùn ọkàn rẹ̀ síta lórí ìkọlù tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Ìlúkè Borno sí ìpínlẹ̀ Kogi ní àwọn iléèwé ìjọba níbi tí àwọn agbébọn ti pa àwọn olùgbé
igbákejì olùkọ́ àgbà àti àwọn mìíràn lórí ẹ̀rọ alátagbà X rẹ̀ wípé ohun tí ó ń dunni tí ó sì tún ń bani nínú jẹ́ ni pé àwọn ọmọ wa ti wà nínú agbada ikú gbígba owó ńlá nítorí ọrọ̀ ajé àwọn ènìyàn búburú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn The Guardian. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ló búyọ ní Ọjọ́rú èyí tí ó da ìjókòó àwọn aṣòfin rú ní gbàgede ti ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ìlú Àbújá, tí ó jẹ́ kí àwọn aṣòfin, òṣìṣẹ́ àti àlejò júbà ehoro kí ó tó di pé wọ́n wá ojútùú sí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìròyìn yìí ló ṣàlàyé wípé ìdíje eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti àgbáyé 2026 FIFA World Cup ti ṣe ìlànà àwọn nǹkan tí kò tíì ṣẹlẹ̀ rí báyìí, bíi dídárúkọ àwọn akọni agbábọ́ọ̀lù tí wọ́n ń gba owó tí ó pọ̀ jùlọ, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní to orúkọ wọn lẹ́sẹlẹ́sẹ bí owó tí wọ́n ń gbà ṣe pọ̀ sí. Gẹ́gẹ́ bí Forbes ṣe sọ ní Ọjọ́rú wípé akọni agbábọ́ọ̀lù Cristiano Ronaldo tí ó jẹ́ ọmọ ilẹ̀ Portugal àti Lionel Messi ọmọ ilẹ̀ Argentina ni wọ́n wà lókè téńté ìwé orúkọ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Mínísítà ti Marine àti Blue Economy Dókítà Adégbóyèga Oyètọ́lá ti fi ẹ̀sùn kan gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè wípé ó ń sọ̀rọ̀ ìbanijẹ́ tí ó sì tún ń ṣì àwọn aráàlú lọ́nà lórí ohun ìkọlù tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó gbé síta ní Ọjọ́rú nípasẹ̀ olùdámọ̀ràn pàtàkì rẹ̀, Dókítà Bọ́lájí Akínọlá, ni ó ti tún ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé kí gómìnà Adémọ́lá Adélékè jáwọ́ nínú irọ́ pípa àti wíwé ọ̀rọ̀ mọ́ ìkọlù náà, kí ó sì dẹ́kun nípa wíwé ọ̀rọ̀ àti ojúṣe rẹ̀ mọ́ ìkọlù kankan mọ́ rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún farahàn nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi ní gbogbo ìgbà. A tún máa pàdé lọ́jọ́ mìíràn láṣẹ Èdùmàrè fún àkọ́tún ìròyìn lérèfé. Ẹ má ṣe aláìlọ́kan sí YouTube channel ìròyìn lérèfé, kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ má tún gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí. Ẹ ṣé mo dúpẹ́, ó dàbọ̀.